Ẹ káàbọ̀ sórí channel wa Movie Arena. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé a máa ń jẹ ẹ̀bùn lórí channel yìí. Fún gbogbo àwa tá a bá fẹ́ jẹ nínú ẹ̀bùn 10,000 naira, 15,000 naira, 20,000 naira wa. Torí a máa select ní bá ṣe máa ń ṣe lórí comment section wa. Ẹ jẹ́ ká comment sórí fíìmù yìí, ká sọ òṣèré tí a fẹ́ràn jù, ká subscribe, ká sì kọ sí orí comment section pa àti subscribe. Ká lè jẹ́ ká mọ ẹni tá a fẹ́ràn jù nínú fíìmù My SPEC yìí. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí My SPEC, ẹ jẹ́ ká lọ sórí Libra TV, ibẹ̀ lẹ ti máa rí fíìmù yìí wò. Ṣùgbọ́n fún àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section, ká sọ òṣèré tá a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ nínú fíìmù yìí, ká sì sọ síbẹ̀ pa àti subscribe. A máa select ní bí òde olóyìnbó, a máa select èèyàn mẹ́ta tó máa gba 10,000 naira, 15,000 naira àti 20,000 naira wa. Ẹ má gbàgbé láti subscribe kẹ́ẹ̀dẹ̀ lọ wo fíìmù yìí lórí Libra TV. Ire o.